gbogbo ọmọ kóòtù òjíire lólóko káàkiri gbogbo àgbáńlá ayé ọ̀dẹ̀ ọ̀dà bí yọ̀yẹ̀ wá kò ní yẹ̀ lẹ̀. Ogun Warapa ẹ jẹun fún yín nìkan sí. Ogun Warapa ọlọ́run má fi ṣe wá o, má fi ṣàwọn ọmọ wa o. Eléyìí tí mò ń wí yìí nǹkan méjì ní ń tọ́jú, Warapa àti Ògún òru. Ògún òru àbúrò ló jẹ́ fún Warapa, àmọ́ Ògún òru ó yára pa ni torí tó bá kíyàn láàrin òru ńkọ́. Ògún òru tiẹ̀ wọ́n fi dààmú ọmọ ni, wọ́n fi balẹ̀ ọlá jẹ́ ni. Ògún òru kọ̀nà yín lówó o, kì í ṣe pé gbogbo iṣẹ́ la lè filẹ̀, ṣùgbọ́n wọn ọba yìí á fi ilẹ̀. Láwọn Ògún òru tí ìwọra jù ẹ lọ tọ́jú ìgbẹ́ màálù. Ìgbẹ́ màálù yìí ẹ wá ìsasùn tuntun kẹjẹ wà nú ẹ̀. Ẹ wá wá omi ìgbín ẹ fi fọ ní pẹ̀tẹ̀ pẹ̀lú odidi ìgbín kan. Ẹ sè é lépo níyọ̀, ẹ fi epo sí, ẹ fi bówù yẹn fi magí sí tí ó jiná mọ́ ìgbín yìí. Omi kankan ò gbọdọ̀ kan o, omi ìgbín lomi tí ẹ fi sè é. Lépo láta níyọ̀ ẹ fi sí. Ẹnìyàn máa kó jẹ yóò sì máa lá àwọn èròjà yìí sí. Ní agbára Ọlọ́run yóò dohun gbàgbé nínú ayé rẹ̀. Lágbára Ọlọ́run yóò dohun gbàgbé. Orúkọ mi ni Lukumọ̀nà ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà. Nọ́mbà wo lẹ lè fi kàn sí mi tẹ́ ẹ fi bá mi sọ̀rọ̀ +234803298 +2348133155111. WhatsApp nọ́mbà ni, hotline mi ni. Ẹ bá ti pè é tí ọ̀lọ́ ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp. Má béèrè béèrè o, ìwọ tó fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé rẹ̀, ìtọ́jú ara ńlá ní ewé àtegbò, ìwọ ni kó bá mi sọ̀rọ̀. Tàbí ẹni tó bá wà ní private group nìkan kó bá mi sọ̀rọ̀. Àbọ̀ fẹ́ rà nínú product wa bá mi sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ wà ní Kútọ́nù, ọṣẹ Àtúndé wà nílẹ̀ o, ọṣẹ ìyọnu wà nílẹ̀ o. Fẹ́mi ni tí ṣe 20,000 sefa. Bẹ́ẹ̀ náà ni lórílẹ̀‐èdè Abidjan, ọṣẹ Àtúndé wà nílẹ̀, ìyọnu wà nílẹ̀ o. Fẹ́mi ni tí ṣe 20,000 sefa tágbára rẹ bá ka. Tó bá ti bẹ́ mi sọ̀rọ̀ sódè sí makasi ibẹ̀ ló ti lọ gba aṣẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni a dára fún wa, yọ̀yẹ̀ wá o, mo fún yín ó pé o, ìyọ́ lẹ̀ ń bẹ́ o. Ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group, private group wà láti máa béèrè béèrè, public group wà láti jẹ́ mẹ́mbà lásán kí ọ̀kan máa gé ní àwọn iṣẹ́ tá a ti fi lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n fẹ́ máa béèrè béèrè kó yẹ ọ yékéyéké ọ join private yìí ọ̀fẹ́ kọ́ o. 10,000 sefa wọ́n fi ń wọbẹ̀. Nàìjíríà 10,000 naira wọ́n fi ń wọbẹ̀. Tẹ́lẹ̀ 5,000 ó ti kú bẹ́ẹ̀ o. Ọ sanwó wọlé oṣù bá ti parí ọ máa sanwó. Yọ̀yẹ̀ wá kò ní yẹ lẹ̀. Ire gbogbo ní sojú ọjọ́, ire dáadáa tí ó ti sánmọ́ wá lónìí. Elédùmarè á jẹ́ ó fò wá ru. Ire o, ire kàbí.